lórí ọ̀rọ̀ Àṣàkẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn lẹ́ẹ̀mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ táwọn èèyàn fi ń pariwo Àṣàkẹ́. Bàbá Àṣàkẹ́ ló jáde lẹ́nu ọbí ọjọ́ mélòó yìí tó ní Àṣàkẹ́ ò tọ́jú òun dẹ̀ wà lórí dùbúlẹ̀ àìsàn. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Èmi gangan ni bàbá Àṣàkẹ́. Èmi gangan ni bàbá tẹ̀mí ní bàbá tó bí èmi ní Fatali Ọdúnsì Malo alias Malo. Òun dẹ̀kẹ̀rẹ̀ Ahmed Ọdúnsì ló ń jẹ́ Ọlọ́ládé Àyìndé Babátúndé. Èmi ni bàbá ẹ̀. Èmi tí mo bí mi tí gbogbo bí mi bí. Ìsàlẹ̀kó náà mo dẹ̀ bí sí. Èmi mo tọ́ dàgbà ẹ̀yàn kọ́kọ́ bá ń tọ́ dàgbà. Bọ̀tùgbà tó dípò ṣe kí ni ò ráyè tèmi mọ́ mo ti pè láti 2022 kò gbé fóònù mi ti sìn. Kò gbé fóònù mi rárá. But ó ti sú mi ni mo ṣe fọ́ta síta. Bàbá Àṣàkẹ́ ló sọ̀rọ̀ tán yẹn. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí bàbá yẹn sọ̀rọ̀ Àṣàkẹ́ fi orin dá lóhùn. O ò lè táyé lọ́rùn orin yẹn lélẹ́yìí. O ò lè táyé lọ́rùn o ò lè táyé lọ́rùn gbogbo tí o bá ń ṣe ṣàmáṣe fọ́lọ́run kò dẹ̀ rántí ọjọ́ tá máa wọlé sùn. Àbórí bó ṣe ń lọ ọmọ ìyá mi àbórí bàbá mi gan fẹ́ kájò mi bọ́mọ stand mo fi tẹ́lẹ̀ pa náà mi ọmọọba mo máa ń tẹ́wọ́ gan mo dẹ̀ ń lonú kan tó bá distract mi máa mú kan life mi kò fẹ́ wàhálà I'm close to God ọlọ́run ló ń gbé mi lọ. Now ọ̀pọ̀lọpọ̀ awuyewuye la tí wọ́n ń gbọ́ lórí ọ̀rọ̀ yẹn. Àwọn kan ní ìyá Àṣàkẹ́ ó gbé Àṣàkẹ́ sílẹ̀ ní ọmọ ọdún 3 fún bàbá ẹ̀ ló tọ́ dàgbà. Àwọn kan sọ yẹn. Ṣùgbọ́n àwọn kan tó wá jáde wípé irọ́ ni ó bàbá Àṣàkẹ́ nígbà tí ìyá Àṣàkẹ́ lóyún Àṣàkẹ́ wọ́n ní Àṣàkẹ́ sọ bẹ́ẹ̀ lẹ́mi ṣe wọ́n ní Àṣàkẹ́ sọ wípé ìdí tó fi ń bínú sí bàbá nù pé ìgbà tí ìyá ń lóyún ìyá ń sọ wípé bàbá ń sọ wípé kí ìyá ń lọ sẹ́yìn ọmọ àlè yẹn dànù. Wọ́n ní rísì tá Àṣàkẹ́ fi ń bínú sí bàbá ẹ̀ nìyẹn. Àwọn kan dẹ̀ sọ pé Àṣàkẹ́ fún bàbá ẹ̀ ní owó pé bàbá ẹ̀ mismanage owó yẹn wọ́n ní máa ń fi gbé ọmọ kiri amọ̀tí ajá àwọn níní èmi ò tí gbọ́ lẹ́nu Àṣàkẹ́. Ṣùgbọ́n ibi méjì lèmi á wá lọ. Number 1 tani ká sọ wípé kò tọ́jú Àṣàkẹ́ ní bàbá àtọmọ ẹ̀ because mo rántí nígbà tí ọmọ Yẹmí Ẹlẹ́ṣọ̀ tó ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó máa ń pa Àṣàkẹ́ bó ṣe jẹ ìyà ó ní Àṣàkẹ́ jẹ nǹkan tá à ń pè ní ìyà ó ní ó sùn ta ó sùn gbogbo ẹ̀ ó ní kò ní ìyà tó jẹ so ó wá sọ̀rọ̀ ó dàgbé làálà ló ní ó wà láwọn tó ràn lọ́wọ́ nígbà yẹn tá Àṣàkẹ́ ń gbọ́dọ̀ làálà ní òye so no gbogbo ẹni tẹ́ wọ́n ń dàgẹ̀ Àṣàkẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ ni bàbá Àṣàkẹ́ kò dá sí ká ní pé lóòótọ́ ni ò dá sí fẹ́yìn tẹ́ sọ pé lóòótọ́ ni bàbá ò dá sí ká ní pé lóòótọ́ ni ò dá sí mo fẹ́ kí irú nǹkan yẹn jẹ́ ẹ̀kọ́ fún àwọn irresponsible men tó yẹ pé ẹ kì í dá sọ́mọ ẹ máa mọtí kiri ẹ máa gbó olóṣó kiri àwọn ọkùnrin wa tó yẹ pé wọ́n ìjà ayé ti gbé wọn ìjì obìnrin mi ti gbé wọn kó lọ́dọ̀ ìyàwó wọn lọ sọ́dọ̀ àlè tí wọn rántí tọmọ mọ́ wọ́tọ́ wọn bá wá sóríire wọn á bẹ́ síta wọn á ní àwọn fẹ́ jẹ wọn mọ́ ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mi sọ pé bàbá Àṣàkẹ́ ṣe bẹ́ẹ̀ bọ̀ èmi sọ pé tó bá jẹ́ wípé lóòótọ́ ni bàbá Àṣàkẹ́ ò tọ́jú Àṣàkẹ́ because a ti gbọ́ ìtàn Àṣàkẹ́ bó ṣe jẹ ìyà tó jẹ ìyà lóòótọ́ so ṣé bàbá ẹnìkan sọ pé kò tọ́jú ẹ̀ ń gbowó wà tó fi ń jẹ ìyà kiri yẹn ni àbí ìyá ẹnìkan ní kò tọ́jú ẹ̀ èyí ò bá wù wọ àwọn kan sọ pé bàbá ẹ̀ ni mo ti rí kọ́mẹ̀ntì yẹn tí ẹnìkan sọ pé bàbá ẹ̀ pé jayéjayé ni pé kò ná ní ọmọ so tó wáyé pé lóòótọ́ ni wàá ná ní ọmọ wọ́n wí táwa ń gbọ́ tó wá jáde ń sìn wípé oní bàbá Àṣàkẹ́ òun ṣàìsàn ṣé mo fẹ́ béèrè ṣé òbí tó bá ná ní ọmọ ṣó yẹ kó jẹun ọmọ wọ́n yìí kan máa sọ pé ó yẹ kó dáríjì oníṣàbí sínú ayé ká ní Àṣàkẹ́ ò ká náà wàá ran Àṣàkẹ́ lọ́wọ́ kó débi tó délé ni ṣé mọ̀ wípé àyè pé bàbá ò ná ní ẹ̀yàn á padà yọ sílẹ̀ ayé ò ní padà nítumọ̀ tájọ́ lọ́tọ̀ ò bàbá nítumọ̀ sí bàbá yẹn àwa jáde pípò ló ń bì ẹ̀kún ròyìn náà àìkàmúyà ọmọ tó ti ṣe tó jẹ́ pé ó ti wà bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn òbí ò dá sí wọn lóyún jẹ́ kí wọ́n lè dìde achieve nǹkan tó yẹ kí wọ́n achieve lẹ́nu bọ́n nígbà tó máa bá wá jàjà tó tiraka tó forí gbágbágbáwò tó dé tó arrive tán náà máa sọ pé kò tọ́jú bàbá ẹ̀ ẹbí bàbá ẹ̀ sí ńlá rẹ̀ ẹ bèrè pé sí bàbá ẹ̀ sojú sí n fẹ́ kẹ́ ẹ mú pọ́ǹtì yẹn dání ó máa ṣẹlẹ̀ sí ìyá náà ẹ mú gbogbo aláṣọ ya Mohbad pé kò yẹ kí ó jẹ nǹkan kan nínú ọlá Mohbad pé kó gbé Mohbad sílẹ̀ fọdún 10 ó sá lọ nǹkan tó wà lè mú a máa gbẹnu àtẹ́lù ya Mohbad wáyé pé lóòótọ́ ni bàbá Mohbad bàbá Àṣàkẹ́ náà síbẹ̀ ó yẹ ká sòótọ́ náà kì í ṣe pé lè tẹ́yìn kan wá ṣàbòsí tẹ́yìn sọ pé Àṣàkẹ́ àbó ṣe náwó tó tọ́jú bàbá ẹ̀ ìgbà kan mo tẹ̀ wo ọ̀gá ẹ̀gbọ́n mi lẹ́gẹ́ táwọn tẹ̀ tó ń sọ̀rọ̀ sí ya Àṣàkẹ́ tó ara àwọn òbí kan náà tó yẹ pé náà wà tó yẹ pé bó ṣe náà ò ṣe náà ni o
we have some parents like that o ṣe náà wọ́n á ní o ṣe because gbàdúgbò mama mismanage owó ni tí ọmọ bá jẹ́ ọmọ ológo tó bá ń fún ẹ lówó instead of tó mama mismanage wọ́n náà máa fọwọ́ ẹ̀ ṣe nǹkan gidi láwùjọ ó lè fi ṣe ó lè fi open ó lè máa fi charity fáwọn ará àdúgbò fáwọn ará ìlú ẹ̀ fáwọn agboolé ẹ̀ kí ká máa fi bọ́ ní kí ká máa fi gbólóṣó kiri kó wá tán ẹ wọ́n ìjọ mi kẹ́ òbí ó ń sọ ó náà family ń náà fẹ́ kó ń broke nígbà tí wọ́n gbé wo bùkátà ayé lè rọrùn pé gbogbo owó tó ń fún wọn wọn ló dáadáa níjọ́ mi kẹ́ òbí ló sọ bẹ́ẹ̀ tó ń gbá bọ́ọ̀lù so ọlọ́run ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ Àṣàkẹ́ o àmọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣépè fún ẹ má ṣépè fún ẹ má ṣépè fún so gbogbo ẹ̀yin òbí dáadáa tẹ́ ẹ jẹ̀yà lórí ọmọ ẹ̀ jẹ́ wọn mọ́ ọ ẹ̀yin òbí tẹ́ ẹ kú díẹ̀ káàtó náà ọlọ́run àgbọ̀ yín lọ́wọ́ sókè o tẹ́ fẹ́ ṣe tẹ́ pé kò sí pani ọlọ́run àgbọ̀ yín lọ́wọ́ sókè o ẹlẹ́dàá àwọn ọmọ yẹn á pèsè fún yín ẹ̀yin òbí tẹ́ ẹ dẹ̀ ní tẹ́ ẹ ṣe ẹ jọ ẹ ṣe fáwọn ọmọ yín tó bá jẹ́ wá jẹ́ wípé torí ìgbà mi wa ó lè jẹ́ ogun ayé gan ni ò fẹ́ kí bàbá yẹn jẹ́ wọn mọ́ àwọn ogun wájú ẹ pé tọmọ wọn kì í fẹ́ kọ́ wọ́n máa ń kọ̀yìn bàbá àtọmọ síra tàbí ìyá àtọmọ síra nígbà tọmọ yẹn bá arrive ogun yẹn náà tún wà so tó bá jẹ́ pé lóòótọ́ ni bàbá Àṣàkẹ́ ṣe fún Àṣàkẹ́ tó yẹ pé ogun yẹn ni ṣe ni kẹ́yẹ ká fàdúrà ran bàbá Àṣàkẹ́ lọ́wọ́ pé kọ́lọ́n fẹ́ àánú ẹ̀ sójú Àṣàkẹ́ bẹ́ẹ̀ pé ìyá Àṣàkẹ́ ló ń incite Àṣàkẹ́ against abẹ́ ẹ̀ kẹ́ bá ìyá ẹ̀ sọ tọrọ wípé kó má ṣe bẹ́ẹ̀ o torí àdúrà bàbá ó ṣe pàtàkì lórí ọmọ so Ọlọ́run nìkan ló mẹjọ́ dá èmi ò mẹ́ni tó jẹ̀bi nù wọn ṣùgbọ́n ẹ má ṣépè fún Àṣàkẹ́ mọ́ ẹ̀yin tẹ́ bá wà ní tẹ́ mọ ọ̀rọ̀ yìí ṣe ni kẹ́ ẹ ṣẹ́tù ọ̀rọ̀ yìí kí ni pé kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ dákun á dà fún wa this is Adeomade bye for now.